jẹ́ ẹ ti gbọ́ o nípa yánpọnyánrin tó ń lọ láàrin àáfàá Súnà àti Sheikh Jamiu àmì Ọlọ́run àti Òṣùpá Saheed nípa gbogbo yánpọnyánrin tó ń lọ lórí afẹ́fẹ́ tí àáfàá Súnà sọ wípé òun ti tọrọ àforíjì lọ́wọ́ Òṣùpá ìyẹn àwọn Olúfimọ àmọ́ àwọn Olúfimọ sọ wípé rárá o kò tẹ́ àwọn lọ́rùn wípé kí ni ìdí tó máa fi máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa Saheed Òṣùpá àti wípé àáfàá Súnà sọ wípé òun ti tọrọ àforíjì o àmọ́ àwọn Olúfimọ wọn ò mà dáríjì òun. àáfàá Súnà sọ wípé àwọn ọlọ́pàá wá sílé òun láti wá gbé òun àmọ́ òun bi wọ́n wípé wáràntì tẹ́ fẹ́ fi gbé òun dà wọn ò dẹ̀ lè provide lọ́ba fi lọ lòun tún fi wá sórí afẹ́fẹ́ pé ẹjọ́ ẹ̀yin ènìyàn yìí ẹ dáríjì òun ọmọdé ló ń ṣe òun àmọ́ lánà òde yìí ṣe ni wọ́n tún wá o tí wọ́n tún wá fẹ́ gbé òun wọn ò bá òun nílé àmọ́ wọ́n mú lẹ́tà lọ sí ọ́fíìsì òun wípé àníṣe afẹ́rí ẹ ní àgọ́ wa wípé kí o yọjú sí wa àmọ́ àáfàá Súnà tún ti wá sórí afẹ́fẹ́ o ó ní kí àwọn ènìyàn kí wọ́n gba òun o ó lóun mọ ẹni tó ń competition against òun o ó lóun mọ ẹni tó ní pé kóun yọjú sí alágbọ̀n yìí pé talẹ́ni náà ṣé àjọ̀nú ni àbí afẹ́fẹ́ àbí ìwìn talẹ́ni náà sẹ́ tó sọ pé kóun yọjú sí alágbọ̀n police station ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti ẹnu àáfàá Súnà. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ yìí láti ẹnu àáfàá Súnà. Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ojú tó láǹfààní àti máa wò mí àti gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi ṣe dáadáa lábáyín. Ní òní 28th of April 2026 Tuesday, wọ́n tún mú lẹ́tà wá sí ọ́fíìsì mi, wọ́n tún fi sí ẹnu ọ̀nà lé mi, wọ́n fún àwọn security tí wọ́n bá ń bẹ̀ wípé àwọn tún invite mi sí Alágbọ̀n police station. Tẹ́ bá rántí ní last week, wọ́n send the same letter yẹn náà sí mi tí wọn ò fi ẹni tó competition against mi tí wọn ò fi sínú lẹ́tà yẹn, tí mo sọ pé lọ́ọ̀yà mi náà dá lẹ́tà padà sí Alágbọ̀n police station wípé ta ni ẹni tó competition against client òun, wípé kí wọ́n bá wa identify kí wọ́n lè attach ẹ̀ mọ́ káà náà lè mọ bá ṣe máa prepare ara wa lọ tí a bá ní ká yọjú sí Alágbọ̀n police station. Kì í ṣe pé bóyá mò ń sá fún ọlọ́pàá, mi kì í fi òfin ṣeré. Láti last week yẹn tí lọ́ọ̀yà mi send lẹ́tà sí Alágbọ̀n police station padà tí wọ́n dẹ̀ acknowledge ẹ̀, láti gbà yẹn àti rí any message kankan láti ọ̀dọ̀ wọn. Àmọ́ lẹ́nìí wọ́n tún send the same letter sí ọ́fíìsì mi àti ẹnu ọ̀nà lémi, wọ́n fún àwọn security pé ọ̀la o pé kí n tún yọjú sí Alágbọ̀n police station. Wọ́n tún invite me again, wọn ò tún attach ẹni tí ó competition against me again, wọn ò fi sí. Ẹjọ́ ta gangan ló competition against me, in tí lọ́ọ̀yà mi náà ń béèrè nìyẹn, wọn ò tún fi sí. Kì í ṣe pé bóyá èèyàn ń sá fún ọlọ́pàá, ẹ dákun ta gangan lẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí. Àmọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí àmọ́ kí ọlọ́pàá má rí ní rí pé bóyá àbí àáfàá Súnà ń sá fáwọn ni. No, mi ò sá fún ọlọ́pàá. Ta gangan ló competition against mi, kò sórúkọ ẹ̀ ń bẹ nínú lẹ́tà yẹn. Òní 28th of April Tuesday 2026 lẹ́ẹ̀ṣẹ̀ mú lẹ́tà wá fún mi tó ẹ̀ṣẹ̀ kàn mí lára tẹ́ tó sẹ́ndẹ̀ sí WhatsApp mi. Ẹ tún wá ní kí n tún attend sí station ní ọ̀la 29 Wednesday 2026. Àdẹ̀mọ́ ẹni tó competition against mi, gbogbo ọmọ Nàìjíríà àmọ́ ẹni talent tó competition against mi iná ni lọ́ọ̀yà ń béèrè. Kì í ṣe pé bí àmọ́ ń sá fún ọlọ́pàá. Mo tún ní kí n fi eléyìí tó gbogbo ọmọ Nàìjíríà létí ni o, bó ṣe jẹ́ ni. ẹ̀yin èèyàn mi kò tán síbẹ̀ o ẹ jẹ́ gbọ́ ohun táwọn ènìyàn sọ ní comment section. Prince Oyèbọ̀dé sọ wípé ọ̀gá, when you get to police station they are going to tell you why are you coming here, just go there and answer them. Razak Abdul sọ wípé why the announcement now, go and meet them, they will tell you who is inviting you there. Ọláyíwọlá Ṣẹ́gun Michael sọ wípé you know well who you dey ask. Wahab Alaka sọ wípé make this lawyer no put you for wahala o, na advice you. Wale Saib Onífádé sọ wípé do voice recording of the letter please, ṣolo stupid ni. Asis Kunle sọ wípé they will soon bring another letter from Kirikiri for you. Ẹ wo ọ̀rọ̀ náà gbẹnu tán, ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n mọ̀ ní comment section kí lè ròǹgbà yín lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Bó bá ṣe máa lọ láwọn máa mú àṣetì gbọ́ yín. Ó dìgbà kan o, ẹ ṣé púpọ̀.